ààfin Ìrèfín tẹ́ ń wò yìí ilẹ̀ Ìbàdàn ló wà, nílùú Ìbàdàn ló wà. Bí ẹ bá ń lọ sí Ìrèfín, bí ẹ bá débi kíbi ní Ìbàdàn, ẹ sọ fún wọn pé ẹ ń lọ sí Òjé. Bí ẹ bá dòjé, ẹ sọ fún wọn pé ẹ bọ́lẹ̀ ní ìyànà Ìrèfín. Bí ẹ bá dé ìyànà Ìrèfín, ẹ máa tọ́bọ̀ gẹ̀rẹ̀rẹ̀ wá sàlẹ̀ ibi tí títì ọlọ́dà ń lọ fi ẹnu sọ. Ibẹ̀ gangan ni ààfin Ìrèfín wà. Ibẹ̀ gangan náà ni ẹ lọ fi ẹnu sọ. Ààfin Ìrèfín táwọn èyí ti lé ní 200 years. Láti ọdún 1820 ni wọ́n ti kọ́ ààfin Ìrèfín yìí títí di òní. Bí a bá yọ ọdún 1820 sí 2024 tá a wà yìí, bàbá rọ́pọ̀ tá a yọ kù nínú ara wọn, a rí i pé ó ti lé ní 204 years tí ààfin Ìrèfín yìí ti wà níbẹ̀. Ààfin Ìrèfín tí a mẹ́nubà tẹ́ ń wò yìí ni ààfin tó tóbi jù ní Ìbàdàn, tó jẹ́ pé ààfin tó ti pẹ́ tó jẹ́ àwọn ancient palace ní Ìbàdàn ni ààfin Ìrèfín jẹ́. Kò sí ààfin tó fẹ́ tóbi tó ààfin ní Ìbàdàn títí di àkókò tá à ń wí yìí. Láì dènà pẹ̀nù, ìlú Òwu ni Ògúnládé ti wá, tó sì bí ọmọ tó ń jẹ́ Ògúndèyí. Ní ìgbà náà lọ́hùn-ún, nígbà tí wọ́n kú ní orílẹ̀ Òwu pẹ̀lú ìyàwó àti ọmọ, wọ́n pàgọ́ sí ibi tá à ń pè ní Ìrèfín lónìí. Bọ̀ kí lóde tí wọ́n fi ń pè wọ́n ní Ìrèfín? Kí lorúkọ Ìrèfín? Àwọn alágbẹ̀dẹ mọ̀ pé ibi tí alágbẹ̀dẹ bá ti ń dáná àgbẹ̀dẹ, tí wọ́n ti ń rọkọ, tí wọ́n ń ro àdá, kí ni eérú wọn tán máa ń rùn, tí wọ́n ń rú iná àgbẹ̀dẹ tí wọ́n ń rùn, èéfín rẹ̀ á máa pọ̀ lókè, látàrí pé bẹ́ẹ̀ bá délé alágbẹ̀dẹ tó tóbi dáadáa, bọ́n sì ń rú èéfín èéfín náà fi sọ de ìrúfín ni wọ́n ń pè ìrúfín ni orúkọ Ìrèfín gangan jẹ́. Nígbà tí ọ̀làjú dé ni wọ́n sọ de ohun tá à ń pè ní Ìrèfín lónìí. Bí ẹ bá dé Ìrèfín, ẹ béèrè pé ń lọ sí Apẹtẹ. Àwọn méjèèjì jọ fi ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ni. Akọni alágbára náà ni à ń pè ní Apẹtẹ. Apẹtẹ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ Ìrèfín, bákan náà Apẹtẹ tó ń bẹ ní Apẹtẹ tá a mọ̀ sí lọ́nà Àwọ̀tán. Tẹ́ bá ti kọjá pólì Ìbàdàn, àìdè Apẹtẹ, àdúgbò kan pọ̀ àtàn pè ní Apẹtẹ. Àwọn náà tún tẹ̀lé sí Apẹtẹ tòní náà. Àwọn méjèèjì ọ̀rẹ́ tímọ́tímọ́ ni àwọn méjèèjì jẹ́, ìyẹn Apẹtẹ àti Ìrèfín. Mo ti sọ fún wa pé Ògúnládé òun ló bí Ògúndèyí o. Ògúnládé ló bí Ògúndèyí. Ògúnládé gbìyànjú láti jẹ baálẹ̀ Ìbàdàn, ṣùgbọ́n kò rí orí àpèrè náà dé. Àwọn baálẹ̀ là ń jẹ́ Ìbàdàn gbà náà, àwọn náà ni wọ́n yí padà tá à ń tó di Olúbàdàn lónìí. Gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ baálẹ̀ rí ní Ìbàdàn náà la lè pè ní Olúbàdàn lónìí, látàrí pé wọ́n ti yí orúkọ tá à ń pè ní baálẹ̀ padà, wọ́n ti ń di ọba aládé nílẹ̀ Yorùbá lónìí. Ògúnládé gbìyànjú kó jẹ baálẹ̀ Ìbàdàn, ṣùgbọ́n kò rí baálẹ̀ náà jẹ látàrí ọlọ́jọ́ tó dé. Nígbà tó di ọdún 1912, ọmọ rẹ̀ Ògúndèyí ọmọ Ògúnládé, Ìrèfín di baálẹ̀ Ìbàdàn. Ògúnládé gbìyànjú láti di baálẹ̀ Ìbàdàn, ṣùgbọ́n kò di baálẹ̀ Ìbàdàn. Ṣùgbọ́n ọmọ bíbí inú Ògúnládé ti ṣe Ògúndèyí, ọmọ Ògúnládé, ó jẹ baálẹ̀ Ìbàdàn, tí wọ́n sì ń pè ní Ìrèfín ni wọ́n ń pè. Ó di baálẹ̀ Ìbàdàn tó ṣe ẹlẹ́ẹ̀kọkànlélógún tá a mọ̀ sí nọ́mbà 21 ló jẹ́ nínú ipò baálẹ̀ Ìbàdàn. Baálẹ̀ Ògúndèyí yìí kópa ribiribi lórílẹ̀ Ìbàdàn púpọ̀. Ó kó ipa ribiribi látàrí iléèwé àkọ́kọ́ nílẹ̀ Ìbàdàn tí wọ́n kọ́kọ́ dálẹ̀, tó jẹ́ iléèwé girama kan. Látàrí iléèwé tó kọ́kọ́ dálẹ̀ Ìbàdàn la mọ̀ sí St. Anne's High Grammar School tó wà ní Mọ̀lété Ìbàdàn. Nígbà tí wọ́n fẹ́ dá Ìbàdàn Grammar School sílẹ̀, Ògúndèyí yìí kópa ribiribi púpọ̀, ó sì fún wọn lówó, látàrí pé kíni jagunjagun olówó ni ìran àwọn Ìrèfín o. Ní Ìbàdàn gbà náà, bó o bá ṣe lówó sí, bó o bá ṣe lọ́lá sí, bó o bá ṣe lẹ́rù àti ẹrù sí, àwọn táwọn Ìrèfín táwọn ọ̀pọ̀lọpọ̀ ẹrú ní bẹ lágbàlá àwọn gbà náà. Ọ̀pọ̀lọpọ̀ owó ń bẹ ò, torí pé kíni wọ́n níṣẹ́, wọ́n lágbára, wọ́n dẹ̀ tún ń lo oògùn pẹ̀lú. Ògúndèyí yìí ni ó kópa ribiribi látàrí kí iléèwé náà lè di kíkọ́
ó sì fún wọn lówó lọ́dún náà lọ́hùn-ún. Báyìí ni ọ̀rọ̀ Ògúndèyí tó jẹ́ tí ṣe ọmọ Ògúnládé sì jẹ́ ní Ìrèfín Ìbàdàn. Ìrèfín tẹ̀ ń wò yìí nìbàdàn yìí, yàrá tó wà ń bẹ̀ ni yàrá tó lé ní 150 ní yàrá tó wà ní inú Ìrèfín tẹ̀ ń wò yìí. Ó tóbi púpọ̀ 150 ní yàrá tí ń bẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wo ojúlé kọ̀ọ̀kan. Yàrá pọ̀ ń bẹ̀ jaburata ni yàrá pọ̀ ń bẹ̀. Bó ṣe jẹ́ nù wò lórí Tóyìn Tó Wà Ojúlé Yorùbá TV ní ṣókí nìtàn Ìrèfín. Ó jù báyìí lọ, bàbá fẹ́ mọ̀ nípa ìtàn Ìrèfín dáadáa, a máa sọ̀rọ̀ nípa Òwu, ìbùnà ti ṣẹ̀ wá àti jẹ́ kó yẹ pé Òwu ni Ìrèfín ti ṣẹ̀ wá. Kó dùn púpọ̀ kó pẹ́ báyìí ṣókí náà ń lọ bẹ oge. Láì gbára wa lásìkò. Abbas Taiwo Hassan ló kọ mi, Ojútólé ló ń kọ mi. Mo tún wo sinimá tá a mọ̀ sí Agoro Idẹ, ẹ tún wò ó síwájú dáadáa. Wọ́n lò nù sinimá ìdáadáa, wọ́n lo Ìrèfín ń bẹ̀. Ẹ ṣeun púpọ̀ ẹ̀yin lólùfẹ́ Ojútólé Yorùbá TV. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín. Ààfin tẹ̀ ń wò tí wọ́n ti ṣe sinimá yìí ni wọ́n ń pè ní ààfin ọba Ìrèfín nílẹ̀ Ìbàdàn. Sinimá tẹ̀ ń wò ni wọ́n ń pe orúkọ ẹ̀ ní Agogo Idẹ. Agogo Idẹ ni sinimá náà. Ààfin ọba Ìrèfín wà lára àwọn ibi tí wọ́n ti ṣe sinimá náà, pẹ̀lú Igbó Àgàlà nílẹ̀ Ìbàdàn náà wọ́n ti ṣe sinimá náà. Pípele tí àwọn bàbá ti ń sọ̀kalẹ̀ náà ni ẹ̀wò tí à ń gùn lọ yìí. Ẹnu náà ni àwọ̀ tí a ti máa gun àkàbà ń lọ sókè. Bá ṣe ń gun àkàbà ń lọ sókè, ibẹ̀ náà ni ibi tí àwọn bàbá ń gbà, tí bàbá ń jókòó sí, tó ti ń sọ pé yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí, yóò máa lẹ́yìn Àjàntí Èlé. Ń pẹ̀lú bàbá wa Ẹ̀dà Onílọ́lá, pẹ̀lú àwọn tó ń jọ kópa nínú sinimá náà ni ẹ̀ ń wò yìí. Ọlọ́run lọ́mọ yẹni tó lè pa. Gbogbo àwọn yàrá tẹ̀ ń wò lọ́kọ̀ọ̀kan yìí ló jẹ́ títí ààfin ọba Ìrèfín. Bákan náà àwọn àga tẹ̀ ń wò yìí àti àwọn ìjókòó tébùrù jẹun tẹ̀ ń wò yìí ti ayé ìjọ́un ní kìsìtà yìí òde òní o. Àwọn yàrá kọ̀ọ̀kan tẹ̀ ń wò yìí ló ní ìtumọ̀, ló ní orúkọ wọn àti àwọn tó ń sùn bẹ̀ láyé ìgbà náà. Bó ṣe rí, ibẹ̀ náà ti ṣe sinimá tá a mọ̀ sí Agoro Idẹ. Yàrá náà wọ́n ṣí hàn wá náà ṣí hàn wá lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹnu ìloro àti ẹnu ọ̀nà gbolé náà ni ẹ̀ ń wò káàkiri yìí. Ẹnu ọ̀nà táwọn bàbá ń dúró sí tó ti ń ṣe sinimá náà ni ẹ̀ ń wò yìí. Pẹ̀lú mi mọ̀ yín ọ̀rẹ́ yín Abbas Taiwo Hassan táwọn yẹn mọ̀ sí Ojútólé. Òun náà ni mo wà ní orí ètò yìí. Bá wa like, bá wa love, bá wa share, bá wa comment síbẹ̀. Àti like yín àti comment yín ni máa múnú ti wọ́ọ̀dù. Ẹ lè subscribe lórí YouTube channel wa náà. Ojútólé Yorùbá TV náà ló máa gbé wá fún yín. Ẹ ṣeun púpọ̀ tẹ́ ń gbọ́ wa. Ẹ ṣé. Balógun, Sẹ́ríkì, tí ẹ lè kí wa mọ́. Ẹ foríjì wá bàbá, à ń kánjú lọ síbì kan ni. A ṣe bẹ́ẹ̀ sùn ni, ojú ní nǹkan wa. Afọwọ́fọnà lè mọ́wọ́ dúró. Afọwọ́fọnà ìmọ́wọ́ dúró. Àfọwọ́fọnà. Bíi ti bó. Ẹni tó sì bẹ̀rẹ̀ tí ń dẹ ihò kété, kọ̀mọ̀ wípé ọba òkè ó ń dẹ ihò dídí ẹ̀ náà lẹ́yìn. Òjò tọrọ tí ọ̀dá, Ọlọ́run lọ́mọ yẹni tó lè pa. Ojúbọ Ògún nínú ààfin ọba Ìrèfín náà ni ẹ̀ ń wò yìí. Bá a ṣe tí ibi tá a náwó sí náà ni gbàgede ààfin ọba Ìrèfín. Gbàgede lẹ́ ń wò, ibẹ̀ náà ni à ń súnmọ́, ibẹ̀ là ń súnmọ́. Bá a ti ń súnmọ́ bẹ̀ yín náà bá wa love, bá wa share, bá wa comment síbẹ̀, ẹ jọ̀ọ́ ẹ dákun. Ẹnu lóró bí n bá fẹ́ wọnú ààfin náà. Ààfin ọba Ìrèfín lẹ́ ń wò yìí o, ààfin ọba Ìrèfín. Ibẹ̀ lẹ́ ń wò yìí. Bẹ́yìn bá ti ń bọ̀ láti ta tó ti wọlé. Bẹ́ẹ̀ bá wo òkè tí afẹ́yàn yìí níbẹ̀ náà àwọn ìtẹ́ ẹyẹ lọ́pọ̀ lókè ìtẹ́ ẹyẹ. Wọ́n ní ẹyẹlé kì í bónlé jẹ kó bónlé mu kó dẹjọ́ púpọ̀ yẹ rí. Wọ́n máa lé o, àwọn ìjòyè yìí máa lé o. Àjàntí Èlé. Wọ́n máa lé o. Àjàntí Èlé. Wọ́n sọ fara ìlú. Àjàntí Pé Èlé. tiwọn làwọn ó ṣe. Àjàntí Èlé. Wọ́n gbàgbára. Yóò máa lé o, yóò máa lé o. Ọ̀rọ̀ yìí yóò máa lé o, Àjàntí Èlé. Sinimá yìí ti pẹ́ púpọ̀, ó ti pẹ́ púpọ̀ díẹ̀. Bí nǹkan bí ọdún 1999 sí ọdún 2001 ni sinimá náà jáde. Ìyá bí tí ẹ̀ ń wò lókè ni wọ́n ti ṣe sinimá náà. Bí èèyàn bá dé ibẹ̀,
gbogbo ibi tẹ́ ẹ máa wò yín lè wo bẹ̀rẹ̀ Mọ́kọ́lá Òjé nǹkan ìbí Ìbàdàn ṣe rí pátápátá lẹ́ẹ̀mọ́rí lórí òkè tí ẹ wáyé ibi tí lókèèrè fi bẹ́ẹ̀ bá débẹ̀ ibi tí bàbá ń dúró sí gbogbo bí Ìbàdàn ṣe rí lèyìn ó mọ̀ wò ń bẹ̀ bẹ́ẹ̀ bó ṣe rí nù bó ṣe jẹ́ nù. wọ́n jíwó onírí wọ́n jíwó aláta wọ́n tó gbẹ̀yìn gbàrìbá ìyá ń jara ìlú yóò mọ̀ lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò mọ̀ lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò mọ̀ lẹ́yìn Àjàntí ilé. bákan náà nínú ìrèfín náà láti ṣalábàápàdé bí wọ́n ṣe ń ṣe ọ̀sẹ̀ àbùwẹ̀ nílẹ̀ Yorùbá bí ẹ bá wọ ọwọ́ mi ẹ rí i pé ohun tó dàbí eérú táwọn olóyìnbó ń pè ní ash ni mo bùdá nìyí kí náà fi ń ṣe eléyìí kì í ṣe eérú tinú àrò téèyàn ò bá mọ̀ èèyàn mọ́nù èmi náà ṣe pé eérú inú àrò náà fi máa ṣe ọ̀sẹ̀ dúdú ni ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀ pàdé kòkó nígbà tán bá ṣe wà kóró inú ẹ̀ta mọ̀ tán fẹ́ fi tán wọ́n ṣàyàn tán ń lò fún kòkó tí ń jẹ́ kòkó pàdé kòkó tó wá kò ní wọ́n dáná sun tán bá ti dáná sun pàdé kòkó yìí tán tí ó ti di eérú tó ti jóná búgbú tó di eérú tẹ̀ ń wò nílẹ̀ yìí ó ní eérú tẹ̀ ń wò lẹ̀ pàdé kòkó lòdì o ó ní wọ́n fi ń lò pẹ̀lú àwọn nǹkan míì àwọn àtàwọn nǹkan míì tán fi ń ṣe ọṣẹ dúdú bẹ́ẹ̀ tí ń wo lọ́wọ́ mi tí mo bú wọn ẹ jẹ́ kí n bú sẹ́nu wò kí n tèsì ẹ̀ kí ẹ jẹ́ kí n wò bó ṣe rí lẹ́nu kì í ṣe mọ́jẹ̀lẹ́ o ẹ rí i pé ó mú lẹ́nu sáńtì ẹ̀ ní ẹ jẹ́ kí n kó sí tí mo lè dàjẹ́ gbọ́n ẹ jẹ́ n yẹ̀ wò káwọ́ bó ṣe rí tẹ̀tẹ̀tẹ̀ ọ̀tẹ̀ pọ̀ kódà ó jóni lẹ́nu dáadáa ó jónu yún ni pé kì í ṣe eérú inú àrò ọṣẹ dúdú ni wọ́n fi eléyìí ṣe pàdé kòkó wọ́n sì ń lò pàápàá jùlọ eréfín ọlẹ́ṣẹ̀ náà làwọn náà ni wọ́n ń jọun òun ni arákùnrin tó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ tó ń jọ arákùnrin wa tó ń jọun tó bá ti jọ́ tó ti kúnná lúbúlúbú àwọn ọlọ́ṣẹ̀ ni wọ́n lò láti fi ṣe ọṣẹ àbùwẹ̀ tí èmi àti ẹ̀yin ń lò nílẹ̀ Yorùbá nǹkan fi ń ṣe ọṣẹ àbùwẹ̀ nu kì í ṣe irunú àrò ni wọ́n ń lò fún kì í ṣe irunú àrò níbi ètò yìí tó wà Ojútólé Yorùbá TV náà lẹ́wà síléyà ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa tẹ́ ń fi ọkàn bá wa lọ bọ̀ ẹ ṣé.